kò sí nǹkan tó Nàìjíríà ò yọ tax lórí ẹ̀ tán kí wàá ló dé tẹ́wàá mọ́ yọ tax lórí àwọn èèyàn tẹ́tàn àwọn tán wá tẹ́ ń yọ tax lórí wọn yẹn tẹ́ ń gbowó lórí wọn yẹn tẹ́ ẹ tún wá victimize ìgbésí ayé wọn. Ọlọ́run ló mọye níta ti fojú bàbá wa Tinubu rí bàbá wa Tinubu mo kí jàre ṣé o bàbá dáadáa ìyìn tí rí country tó strong bíi Nàìjíríà àmọ́ ṣé rí ijọ́ tí gbogbo yẹn bá ti lè dìde láti lè fight your oppressors àwọn tí wọ́n oppress yín people that sees you as nothing when someone tells you that you are nothing tell them that they are nothing too. Mo ṣèbà Olódùmarè mo ṣèbà gbogbo ajúnilọ mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá níbi gbogbo tẹ̀tún tí náǹfààní àti máa gbọ́ mi. Kí ni tí mo tún fẹ́ sáré yànnàná ọ̀rọ̀ n tó ṣẹlẹ̀ bí ọjọ́ mélòó kan sẹ́yìn nípa army naval officer tí ó challenge Wike nílùú Àbújá. Mo fẹ́ ká sọ̀rọ̀ yẹn kí ọ̀rọ̀ yẹn kí a fi wá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ táwa máa ń sọ pé bóyá kìnnìkan because ṣe rí country táwa yìí Nàìjíríà yìí is another planet on its own. Ìlú kan tó jẹ́ pé ó yàtọ̀ sí gbogbo ìlú ìyìn tí rí country tó strong bíi Nàìjíríà àmọ́ ṣé rí ijọ́ tí gbogbo yẹn bá ti lè dìde láti lè fight your oppressors àwọn tí wọ́n oppress yín people that sees you as nothing when someone tells you that you are nothing tell them that they are nothing too. Ntẹ́mi máa ń sọ fáwọn èèyàn tán bá sọ fún ẹ pé ò já mọ́ nǹkan ìwọ gan sọ fáwọn ènìyàn pé àwọn náà ò já mọ́ nǹkan. There was a day tí mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ mo ní bó tilẹ̀ wù kó lówó tó bó tilẹ̀ wù kó lọ́lá tó bó tilẹ̀ wù kó kọ́lé ogún kọ́lé ọgbọ̀n ní gbogbo ètò mo ní I will respect you for just one reason the way you treat your domestic staffs. Kálukú ló ní ààyè tiẹ̀ kálukú ló ní agbára ní ààyè tiẹ̀. You don't disregard people because you are higher than them in a particular way. You are not higher than anybody. You are just opportuned láti wà níbì kan ni. Ìwọ tó jẹ́ politician torí pé òun kó wa jẹ owó gbogbo wa owó táàkì táwa ń san iṣẹ́ táwa ń ṣe níbi tí Nàìjíríà táyàwó tó bá yàgbẹ́ wọ́n fẹ́ lè gba táàkì lórí ìgbẹ́ tó yà. Tó bá gba 1,000 wọ́n yọ táàkì lórí ẹ̀ bó lọ gba 1,000 nídìí POS wọ́n á yọ táàkì lórí ẹ̀ ẹni tó lọ ra ráìsì wọ́n yọ táàkì lórí ẹ̀ bricklayer tó ń ṣiṣẹ́ wọ́n á yọ táàkì lórí ẹ̀ àwa tá à ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n á yọ táàkì lórí wa. Gbogbo owó tẹ rò pé àwọn tán gbà Facebook wọ́n gbowó YouTube wọ́n gbowó Facebook wọ́n ṣe kìíní kan gbogbo àwọn tán jẹ́ content creators gbogbo àwọn tán jẹ́ presenters gbogbo àwọn tán jẹ́ broadcasters àwọn actors àwọn onífíìmù tíátà gbogbo bọ́n ṣe ń ṣe gbogbo owó yẹn pátá kan tó gbà gbogbo ẹ̀ ni wọ́n yọ tax lórí ẹ̀. Kò sí nǹkan tó Nàìjíríà ò yọ tax lórí ẹ̀ tán kí wàá ló dé tẹ́wàá mọ́ yọ tax lórí àwọn èèyàn tẹ́tàn àwọn tán wá tẹ́ ń yọ tax lórí wọn yẹn tẹ́ ń gbowó lórí wọn yẹn tẹ́ ẹ tún wá victimize ìgbésí ayé wọn tẹ́ tún wá oppress wọn. So n tí àmì yẹn ṣe tí naval officer yẹn tó ṣe tí gbogbo wa bá lè fèsì fí àwa bẹ́ẹ̀ tá a lè tí gbogbo wa lè kóra wa jọ tá a lè máa sọ̀rọ̀ ìwọ̀nba ní àwọn oppressors yẹn àwọn tyrant yẹn ìwọ̀nba ni wọn ò lágbára lórí wa mọ́. Àmọ́ṣẹ́ mọ́ nǹkan tó ń kó bá wa pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá a lè sọ̀rọ̀ báwa mẹ́ta bá kóra wa jọ ní ìsìnká fẹ́ lọ dìjà fún ẹ̀tọ́ wa ẹni tó bá wà wájú ìsìnlẹ́ra àwọn méjì tó wà lẹ́yìn ẹ̀ kàn mọ́ lọ àwọ̀ lẹ́yìn ẹ̀ máa jó lọ mò ń wẹ̀ yẹn ọmọ Yorùbá lónìí yẹn ìgbà tó bá ìwẹ̀ yìí báyìí sọ́ọ̀rì lórúkọ ẹ̀ gbogbo wọn ti sá lọ ìwọ nìkan ló dáríra rẹ̀ ní tó ń kó bá àwọn Yorùbá lọ nìyẹn máa jó lọ mò ń wẹ̀ yẹn ẹnu wa ò ṣọ̀kan láti fight fún ẹ̀tọ́ wa òun náà ló jẹ́ kí wọ́n sì máa ṣe kí ni kí wọ́n máa ṣe wá bó ṣe wù wọ́n. Ẹ̀yin ohun tó ń ṣẹlẹ̀ ní Tanzania lọ́wọ́lọ́wọ́ obìnrin ló jẹ́ pírẹsidẹ́ǹtì obìnrin onáfin tágbára bá wà lọ́wọ́ obìnrin àdánwò ni obìnrin jẹ́ pírẹsidẹ́ǹtì ó dẹ̀ ń tẹ àwọn ọmọ ìlú ẹ̀ lójú báṣubàṣu torí pé èèyàn wá jó sí kíni ó sọ̀rọ̀ kan kíní kan oyún àbíbò náà ṣe sọ̀rọ̀ wọ́n wá ń jó sí
gbogbo àwọn tó wá ń jó sí kọ́mẹ́dì yẹn tán ṣe ní country gbogbo àwọn youth yẹn pátá ó sì kó gbogbo wọn wọ́n sì lọ arrest gbogbo wọn ìkànnì wọn ti dá wọn dájọ́ kú fún kán lọ yẹgi fún wọ́n charge wọn fún treason ìdájọ́ treason ní Tanzania dẹ̀ ni pé ẹni tó bá ti lè jẹ́ treason ni wọ́n lé ẹjọ́ tí wọ́n mú fún ìdájọ́ kú ni sentence to death by hanging ni. So ẹ̀ṣẹ̀ tún ni pé káwọn èèyàn wá máa jó sí kọ́mẹ́dì ọlọ́run ló mọye níta ti fojú bàbá wa Tinubu rí bàbá wa Tinubu mo kí jàre ṣé o bàbá dáadáa kò ní bàjẹ́ fún yín tó bá ṣe pé Tinubu fẹ́ máa mú àwọn èèyàn tí wọ́n ń jó sí kọ́mẹ́dì tán fòun ṣe kọ́mẹ́dì ní ọlọ́run o ọlọ́run ló mọye àwọn tó ti pa Nàìjíríà síbẹ̀ náà ẹ wá dúró oppression tí àwọn tán pé àwọn ní leaders wa ẹ wo oppression tí wọ́n fojú gbogbo wa rí Wike yóò kàn jíjọ́ kan yóò kàn lọ torí pò ní minister of FCT yóò kàn jíjọ́ kan yóò sì bọ́ sí ìgboro Àbújá yóò sì mọ gbalẹ̀ àwọn onílẹ̀ lọ yóò sì mọ ní ọyá ẹ lọ wó gbogbo lébi torí pé ó fẹ́ gbalẹ̀ land grabbing just collecting people's sweat. ìtàwé àmì yẹn ṣe àwọn naval officer yẹn tó ṣe in tó dá ló ṣe torí pé he is following his orders wọ́n fún ní order ni ẹni tí ò bá tẹ́ lọ́rùn òun ni kó lọ bá wọn fà á ẹ̀rí pé Wike gan fúnra rẹ̀ gan wọ́n ń bù pátápátá bó ṣe pariwo tó bó ṣe tẹkíníkà kò ṣe fagídí wọlé òun gan wọ́n ń bù pé nígbà tó rí pé kíníkà wọ́n ń bù kí là ń gbìyànjú àìsọ ni pé ẹ má jẹ́ ká jẹ́ kí àwọn èèyàn kí wọ́n oppress ìgbésí ayé wa torí pé kálukú láàyè tiẹ̀ ló ní agbára tiẹ̀ naval officer yẹn lágbára láàyè kákí tó wọ̀ iṣẹ́ tó ń ṣe ní iṣẹ́ tiẹ̀ ló ń ṣe lásìkò yẹn respect ẹ gbọ́dọ̀ wà fún pé iṣẹ́ tó ń ṣe nìyẹn gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ mọ̀ fojú wo àwọn oníṣẹ́ ọwọ́ ẹ mọ̀ fojú kéré wọn ẹ mọ̀ fojú wò wọ́n bí ẹni pé wọn ò jámọ́ kankan ẹ̀yin gangan lórí yín ò pé torí pé kálukú ló wà láàyè tiẹ̀ tó bá jẹ́ pé ìwọ tó pera rẹ ní doctor tó pera rẹ ní lawyer tó pera rẹ ní kinní kan ìwọ tó jẹ́ politician bírú Wike à ń kó yẹn tó bá ṣe wípé ẹ lè kọ́lé fúnra yín ẹ bá mọ̀ pé bricklayer kó wá bá yín kọ́lé ẹ bá lọ mú sọ́bẹ̀ fúnra yín àti blọ́ọ̀kù àti gbogbo ẹ̀kẹ́ mọ̀ ṣiṣẹ́ fúnra yín ni ìwọ tó pera rẹ ní kinní kan ò bá mọ̀ kó aṣọ rẹ lọ́dọ̀ télọ̀ yẹn ọ̀gá ni láàyè ara tiẹ̀ wà á respect télọ̀ yẹn láàyè tiẹ̀ torí pé ọ̀gá ni láàyè tiẹ̀ ní tí wọ́n ò lè ṣe ó jù ẹ lọ láàyè yẹn nìyẹn torí pé ọ̀gá ni láàyè tiẹ̀ bricklayer tó ń bá yín kọ́lé tẹ̀ ń fojú commonize tẹ̀ ń fojú wò pé kí ni ń ṣe bí ó kàn bá yín to blọ́ọ̀kù ni ọ̀gá ni láàyè tiẹ̀ tó bá mọ̀ ọ́n ṣe ni ìwọ lọ gbé blọ́ọ̀kù bíi méjì àbí mẹ́ta kó lọ tó kó ló fẹ́ tó wà bá rí tó. wàá fún ní respect títí ẹ̀ láàyè títí ẹ̀ ní kálukú ló wúlò láàyè tiwọn. ìwọ tó ní driver tí ìwà àti driver rẹ jọ ń lọ bì kan tọ́wọ́ adébì kan wá páàkì wá ní kí driver páàkì wọ́n wá wọ restaurant lọ ìwọ wọ restaurant lọ ó lọ jẹun ó jẹun bá kan ó jẹ yín ó jẹ gbogbo ẹ̀ ó wá ní kán fún driver lẹ́bà méjì àti ẹran ẹyọ kan nu mọ́tò ẹran hàn kán fún nu mọ́tò kò sí wàhálà àárín ọ̀nà gbogbo oúnjẹ tó jẹ́nu ó ti dà ẹ mọ̀ fún kálukú ní respect tí wọ́n deserve give them their due respect ẹ fún wọn ní respect tí wọ́n deserve irun tí wọ́n ṣe fún Wike yẹn ẹ jẹ́ àwa náà máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní politicians yẹn tí chairman local government yín bá déwájú yín ẹ lẹ́ ń pure water tó bá ṣe kàntàkàntàn tí gọ́fúnà yín bá déwájú yín tí gọ́fúnà bá ṣe wèrè ẹ ṣe wèrè yín náà ṣe wèrè fún ẹ fi wèrè wó wèrè fún. ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ntájẹ kò jẹ́ ká mọ̀ tá à ń ṣe ntájẹ ò jágbọ́n sókè wà láfẹ́ fà kí ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí àmọ̀ wòran náà ni àyè bẹ́ẹ̀ kọ́ àwọn naval officer yẹn ọlọ́jọ́ bá ń dáa fún o. We need to fight the oppressors. Kaki ó yàtọ̀ sí agbádá o kaki ó yàtọ̀ sí agbádá o tó bá wo agbádá tó bá ṣe mọ́nà mọ́nà wájú kaki
Ah, ẹ mọ̀ pé ẹran tó yí tí ò jáná pè náà mọ̀ o. Ẹja mọ̀ tá à ń ṣe. Mr. Wike lọ farabalẹ̀, gbogbo ẹ̀yin politicians message náà pass sí yẹn, gbogbo ẹ̀yin senators, gbogbo ẹ̀yin members of rep, gbogbo ẹ̀yin members of assembly state, ẹ̀yin governors, ẹ̀yin kìnnìkan, message náà pass fún yín yẹn. Respect tí àwọn aráàlú ń fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní positions, tẹ́ wà ní ipò ìjọba, respect tá à ń fún yín, respect wípé àwa la yàn yín síbẹ̀, adé ń fún yín lọ́wọ́ pé ẹ wà ní ipò ni. Ìjọ tí ọmọ ìlú bá yíjú padà, tọmọ ìlú bá yíjú padà, tẹ́ bá sún wọn kan ògiri, tẹ́ bá yíjú padà, ìjọ náà lẹ́mọ̀ pé ẹ̀ lágbára. Tẹ́ bá sún àwọn ọmọ ìlú kan giri, tẹ́ bá yíjú padà, gbogbo ẹ̀yin olóṣèlú, ìjọ náà lẹ́mọ̀ pé ẹ̀ lágbára. Torí pé tọmọ ìlú bá ti lè bínú tán, ọmọ ìlú bínú, ọlọ́pàá bínú, gbogbo sójà, everybody, gbogbo àná lọmọ ìlú á bínú tán nìyẹn. Ìjọ tó téèyàn bá ti wá bínú tó bá yíjú padà, ìjọ náà lẹ́mọ̀ pé ẹ̀ jámọ́ nǹkan kan. Ẹ continue kẹ́ mọ̀ ṣe bó ṣe wù í. Àmọ́ yẹn naval officer yẹn ká nírú wọn tó pọ̀ nínú force, tá bá nírú wọn tó pọ̀ nínú force, ẹ rí wípé gbogbo insecurity yóò dínkù. Àmọ́ few ni, bóyá ìkan nínú èèyàn 100, irú Yerima yẹn bóyá ìkan nínú èèyàn 100 irú ẹ̀ la máa rí tó wà bold, tó wà strong, 1 out of 100. Bó wà ní èèyàn kan nínú èèyàn 100, bó ló ṣe fẹ́ rọ́wọ́ yọ tí ò bá múra. Ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká pera wa, ẹ jẹ́ ká pera wa ní òṣùṣù ọwọ̀, ká fight fún ẹ̀tọ́ wa, ká sọ̀rọ̀ pẹ̀lú ohùn kan. Tá a bá sọ̀rọ̀ pẹ̀lú ohùn kan, tá a bá dúró, tá a jẹ́ kí wọ́n kó wa láyà jẹ, tá a jẹ́ kí wọ́n dẹ́rù bà wá, ẹ rí pààrọ̀ náà lọ.